they invited MC Oluomo to Lagos. He didn't come. And the issue is that he has father in Israel. So, because he's dropping names in the presidency. When they met with the Minister of Labor, he said it then, that it's only the president of Nigeria that can tell him to vacate the office. That if you tell him to vacate the office today, he will vacate today. And then nothing is sure. On peut Baruwa gba yẹn pé form where anybody tó bá fẹ́ ra form. Mo dẹ̀ sanwó form, mo ra form. Ó wà lọ́wọ́ mi. And then no Sosogbo, and then selection, mo dẹ̀ emerge as a president. We won them in lower court. They take us to appeal court. We won them again. Then we now go after almost a year that we won appeal court. They don't respect the law. They say that they are above the law. I wish I know nobody above the law. Ẹ̀yin èèyàn mi ẹ wò ó lórí wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ ọmọ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ìyẹn National Union of Road Transport Workers ti orílẹ̀‐èdè yìí wípé MC Oluomo kọ́ ló yẹ kó wà ní ipò national president nítorí pé wọ́n ti gbéra wọn lọ sí ilé ẹjọ́ tó sì jẹ́ wípé ilé ẹjọ́ ti declare Baruwa gẹ́gẹ́ bí national president tó sì jẹ́ pé òun ló yẹ kó wà ní ọ́fíìsì ní Abuja. Wọ́n tún sọ débi wípé even court of appeal òun gangan fúnra rẹ̀ ó ti dá Baruwa láre láti jẹ́ pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọmọ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ gangan ni wípé MC Oluomo ó kò kúrò ní ipò yìí ó sì wà ní ọ́fíìsì tó wà ní Àbújá. Ṣé ẹ gbàgbé ìdí rèé tí Baruwa fi kó àwọn èèyàn lọ sí ọ́fíìsì yìí ní bí ẹnu ọjọ́ mẹ́ta yìí láti rí i pé wọ́n ní pé kí MC Oluomo kó kúrò ṣùgbọ́n láìpẹ́ yìí lánàá òde ni MC Oluomo lòun náà bá tún ṣe kí ni lòun náà bá tún kó sójà àti àwọn ọlọ́pàá wá pé kò sẹ́ni tó lè yọ òun ní ipò yìí rárá o. Gẹ́gẹ́ bí lọ́ọ̀yà yìí ṣe sọ wọ́n ní pé MC Oluomo sọ wípé pírẹsidẹ́ǹtì nìkan ìyẹn Bọ́lá Ahmed Tinubu ló lè sọ pé kóun fipò sílẹ̀ tóun dẹ̀ máa fi sílẹ̀ pé lẹ́yìn yẹn kò sẹ́lòmíì mọ́ o. Ọ̀rọ̀ yìí ló wá bí awuyewuye ni àwọn èèyàn wá fi ń béèrè pé ṣé democracy náà là ń ṣe lórílẹ̀‐èdè yìí ṣá àbí nǹkan míì. Ohun tó ṣẹlẹ̀ MC Oluomo òun náà ṣàlàyé títí ẹ wò inú fídíò ilẹ̀ ti máa rí gbogbo ẹ̀. MC Oluomo náà ṣàlàyé wípé jọ́jímẹ́ǹtì tí Baruwa tó lọ gbà pé kò sí orúkọ òun nínú ẹ̀ rárá pé òun ò sí lára àwọn tí Baruwa tó gbé lọ ilé ẹjọ́. So ibẹ̀ náà lẹ́tún ti máa wo fídíò ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu MC Oluomo ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu lọ́ọ̀yà ẹ̀ tún máa gbọ́ ti Baruwa náà. Ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ó. Ẹ má gbàgbé ẹjọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lórí subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ wá fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. In my experience as a lawyer, as soon as we get judgment, we will congratulate the person who wins because we can be sure, especially if it is judgment of the last court, we can be sure it will be obeyed. But in this one, it has been very difficult. In fact, we have written to Nigeria Labour Congress about this. We've written to Nigeria Bar Association about this. We've written to so many people on this matter. But we even wrote to National Security Advisor. He attended to our letter, and they invited MC Oluomo to Lagos. He didn't come. His lawyer came. Only for another, a date was now given for him to return. When I spoke with the people, they said that he said they should not worry, that he's not going to return. Till today, we didn't hear anything about that letter again. It's as if he is above the law. And the issue is that he has father in Israel. So, because he's dropping names in the presidency. When they met with the Minister of Labor, he said it then, that it's only the president of Nigeria that can tell him to vacate the office. That if you tell him to vacate the office today, he will vacate today. What kind of impunity is that one? That is on your question. Then to the last time was, I think, about close to a year ago. We call on the president. We have made a lot of newspaper publication, including Nation newspaper, where they told us that if it is put in the Nation newspaper, that the president will read it. We put it there. Yet
we do not see any result. And we do not want to believe that the president is not aware of this, because all those who are connected with this are mentioning the name of the president, that is their father in Israel and is the one who is enabling this illegality. I choose not to believe. Anyway, but the president will have to prove it to us whether they are right or we are right. We should choose who is right among us, whether we are the people who are right or they are the people who are right. We note that only recently, President Bola Ahmed Tinubu spoke glowingly well about the place of the court and the rule of law as the pillars of democracy. Those were defined words, but the moment is a litmus test. The president cannot claim ignorance of what is happening in NURTW. The use of Nigerian police, the army, and other security agencies to install an elected individual into an office reserved by law for Comrade Ibikule Tajudeen Baruwa is a high-level operation that requires executive coordination. We call on the president, using this forum, this opportunity we have, to one, immediately direct the Inspector General of Police to arrest all illegal occupants of NURTW National Office and restore Comrade Ibikule Baruwa to his rightful position as affirmed by the Court of Appeal, which is the last court of the land on industrial matter. 2. Order a full investigation into the role of Nigerian Army. It should let us know what Nigerian Army is doing in the Union Office, to the extent that the DPO Gariki is the one making a video coverage. So whether the police has become part of the crisis in NURTW, the president should help us to investigate and let us know. He should order a full investigation into the role of Nigerian Army and other security agencies in the brazen subversion of court order that happened yesterday, March 24, 2026. 3. He should reaffirm his commitment to the rule of law in this country, not by mere words or by pretense, but by decisive actions that demonstrate that no individual, no matter how connected or high placed, is above the Constitution of Nigeria. In conclusion, we refuse to stand by while our judicial system is raped and the Constitution is set ablaze. We call on Nigerian Bar Association. We have written to the Bar Association before on this matter, but we are yet to hear their voice on this issue, on trampling of 3 court judgments of court. We call on Nigerian Bar Association, the National Judicial Council of Nigeria, NJC, civil society organization, and all lovers of democracy to condemn this descent into anarchy and state of nation. If a man with 3 favorable judgments from the National Industrial Court and the Court of Appeal cannot take his office without being arrested, molested, and replaced by a non-contestant under military and police escort, then the democracy we profess to practice is a sham. Under military regime, that we have a court judgment, a court order, and it will be disobeyed with flagrant disdain. The problem of disobedience of court order started with the last regime, and it's very unfortunate. I'm talking of the regime of the President Buhari, and you see that all those that disobey court order there, all of us know where they are now, because now they find themselves in the belly of the lion. Yes, the former Attorney General is standing trial now in the country, all because of the fact that if he has handled his office very well, he will not be where he is today. And that's to tell you that power is transient. Nobody will be there forever. So whatever thing you do today will be what will be what they will use as your scorecard tomorrow. This is the National Union Road Transport Worker ni mo fẹ́ sọ. Kọ́lọ̀ ṣèwádìí mi wò. Kọ́lọ̀ ṣèwádìí mi wò. Kọ́lọ̀ wo history mi. History mi mú sílẹ̀ kọ́lọ̀ wò. Láti grade 1 kọ́lọ̀ wo history mi wò. Bóyá wọ́n ti gbé mi lọ sí station rẹ̀ pé MC jalè. Àbí wọ́n ti gbé mi lọ sí ilé kan pé MC ìpààyàn. Àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù. History ni èèyàn máa ń wò. Ẹ lọ try kẹ́ wo history yẹn. Tẹ́ bá wo history yẹn, lẹ máa mọ orí ẹ̀dá tó ń pè ní Musilo Ayinde Ọmọ Adésọyà aka MC Oluomo. History of National Union.
mo bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ ni mo ṣe mo kàwé ìgbà tí bàbá tó bí mi Músè Akínsànyà bàbá eléégún ló máa ń pe bàbá mi lóṣòdì bàbá eléégún. ẹ̀yin tèmi ẹ wò ìtàn tó lágbára báyìí ó ní MC Oluomo ló ń ṣàlàyé wípé òun ò ṣe màgòmágó nídìí iṣẹ́ àwọn road transport workers. Kí ló fa awuyewuye òun ni wípé láìpẹ́ yìí ni Baruwa ló lọ sí ìlú Abuja pẹ̀lú àwọn workers wọn jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn ò náà sọ wípé àfi dandan kí MC Oluomo kó resign gẹ́gẹ́ bí president àwọn road transport workers. So eléyìí ló fa ìtàn tí MC Oluomo wá ṣàlàyé bóun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú pé kọ̀ǹdọ́tọ̀ ló ń bá wọlé tóun di treasurer láti bẹ̀ títí bí bàbá òun ṣe kú gbogbo ẹ̀ lóríṣiríṣi ni MC Oluomo ló ṣàlàyé nínú fídíò yìí. Anyway ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ gbádùn ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa. Ẹ wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí yẹn ọwọ́ tẹ fi ń bá wa kílìkì lórí subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Wọ́n ti gbé mi lọ sí station rí pé MC jalè àbí wọ́n ti gbé mi lọ síbi kan yí pé MC ìpààyàn àbí wọ́n ti gbé mi lọ sí kóòtù. history ni èèyàn máa ń wò ẹ lọ try kẹ́ wo history yẹn tẹ́ bá wo history yẹn lè máa mọ orí ẹ̀dá tó ń pè ní Musilo Ayinde ọmọ Adésọyà aka MC Oluomo. History of National Union mo bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ ni mo ṣe mo kàwé ìgbà tí bàbá tó bí mi Músè Akínsànyà bàbá eléégún ló máa ń pe bàbá mi lóṣòdì bàbá eléégún ló máa ń pe bàbá mi. Màmá mi ni last wife, màmá tó bí mi ni last wife. Nígbà tó fẹ́ ṣú màmí ní opó, àwọn tí bá ń sọ̀rọ̀ yìí wọ́n ti mọ ọ̀kọ́ tó ń pè ní opó, tó fẹ́ ṣú màmí lópó ni màmí wòye pé òun ò lè bímọ fún ọmọ ọkọ òun. Mo wà ní primary 3 Afọlábí primary school ni bàbá mi kú. Mo ẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀rẹ̀ school ní Òkè Ẹ̀fọ̀n primary school. Mo wà ní primary 6 ni mo back out nítorí pé màmí ò nágbára mọ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tí màmí lọ ru iyẹ̀pẹ̀ bí sọ pé iyẹ̀pẹ̀ tó máa ń ronú odò tí màmí ṣubú níbẹ̀ nítorí àtijẹ àti mu ni mo fi di èrò ọmọ ọ̀tá ní age of 13 years. Ilẹ̀ báyọ̀ mọtí mo ò mu sìgá mo ò mu gbó mo dẹ̀ báyọ̀ jalè. Mo dẹ̀ bẹ̀rẹ̀ kàríà mi níbẹ̀. Ẹni tó bá mọ àdátọ́ lábẹ́kúta mo ìwo YouTube ní ẹnujọ́ mẹ́ta yìí tí mo rí bọ̀ kọ́kọ́ tó sọ story tó ní pé kọ́nà béèrè lọ́wọ́ Musiliu tó wà lẹ́kọ̀ọ́ yẹn pé òun àti ẹ̀jọ̀ wà ní àdátán ìmá jókòó sórí ọ̀fàn ẹni tó bá mọ mọ́tò tó ń pè lọ́fàn ìmá jókòó sórí bonnet gba owó ìmá kọjú sérò gba owó lọ́wọ́ wọn ni. Láti ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kàríà mi kíákíá ni mo fi di ẹni tó wọnú National Union. Mo dẹ̀ wọnú National Union mo bẹ̀rẹ̀ ibi tó ti ń bẹ̀rẹ̀ láti park and take gas mo ti bẹ̀rẹ̀. Mo wọṣẹ́ yìí ni mo ṣeṣẹ́ yìí ni mo wọ̀ ọ́ ni. Ọlọ́run bá dẹ̀ gbà fún mi látòrí deputy treasurer unit mo di treasurer, látòrí treasurer unit mo di chairman unit, látòrí chairman unit mo lọ sí branch mo di deputy treasurer branch, látòrí deputy treasurer branch mo di treasurer níbẹ̀, látòrí treasurer branch mo di branch chairman, látòrí branch chairman mo di treasurer state, látòrí treasurer state mo di state chairman, látòrí state chairman mo wá jókòó síbi ibi tí mo jókòó yìí kò yẹ pé yìí my power kò ń ṣagbára kò ń ṣe kankan. Èmi ò lé Baruwa kó òbí, èmi ò lé Baruwa kó lórí seat. Ìgbà tí Baruwa náà ń win ní judgement yẹ nígbà táwọn kántì tó ẹ kàlàjì àgbẹ̀dẹ lórí ẹ̀jẹ̀ ká ìgbà tálàjì àgbẹ̀dẹ máa bọ́lẹ̀ wọ́n ti lọ ṣe shrine sóòlù káàkiri tí deputy president tó ní as a artist chairman. Ìgbà tó yá ni Baruwa náà ń win
Baruwa tó dẹ̀ ló ń win first tenure Baruwa onímọ̀fẹ́ ṣàlàyé fún the whole world kò gbọ́ first tenure Baruwa and the treasurer lẹ́yìn ọ̀gá àgbẹ̀jẹ treasurer ni mí gbogbo everybody ló dẹ̀ mọ fìtínà tí yẹn bó ṣe pọ̀ tó nígbà yẹn so I support Baruwa láti lè become to the president ọ̀sẹ̀ election ọ̀gá àgbẹ̀jẹ àti Baruwa ọmú pépà ní ọmú pépà lọ róòlù fún wọn pépà lọ róòlù fún wọn Baruwa dẹ̀ mú president national union ó dẹ̀ become ó dẹ̀ sún àyè mi náà èmi ò ń parọ́ ó sún àyè mi àṣẹ chairman Lagos state ìgbà tó yá ló gbé ṣe ẹ̀dẹ̀ èmi bẹ̀rù Baruwa débi tó ń bẹ̀rù èèyàn dé bàbá rẹ̀ sọ pé èèyàn ń tọ́jú Baruwa mo tọ́jú Baruwa débi téèyàn ń tọ́jú ẹ̀dẹ̀ àfẹni tó bá parọ́ nínú àwọn tàjọ wà nù state officer tó mọ̀ ó máa já wọn lọ́kàn nǹkan tí mo sọ yìí mo tọ́jú Baruwa débi tó ń tọ́jú èèyàn dé ẹ sì sùlíà lọ́rùn lọ́ba lé níbi tí mo tọ́jú ẹ̀dẹ̀ mo tún ní mi tó yẹ pé mo ní proof I have the proof tí mo fi tọ́jú Baruwa ẹ ti understand this mo ní proof tí mo fi tọ́jú Baruwa because ọ̀gá lọ́gà máa jẹ́ ọ̀gá lọ́gà máa jẹ́ èèyàn ń yájú sọ̀gá ẹ̀ gbogbo táìmù tẹ́lẹ̀ àti Baruwa jọ wà ń bẹ̀ ọ̀bí mẹ́tàlá yàrá yà mí re kí Baruwa pè mí lẹ́kọ̀ọ́ tó má dáhùn lẹ́ẹ̀mejì mo dẹ̀ bọ̀wọ̀ fún Baruwa mo ṣe nǹkan téèyàn ń ṣe mo ṣe fún Baruwa lójú ẹ̀ lẹ́yìn ẹ̀ èmi àti Baruwa tún jọ lọ sí Amẹ́ríkà nígbà tó mú pépà tàn àjọ wà ní ilé àwọn fámìlì mi l'Atlanta ni lẹ́yìn yẹn a tún jọ lọ sí New York ni gbogbo bí ta wà tàbí travel lọ èyí tẹ́ bá wà lábroad ẹ mọ nǹkan tí mò ń sọ yìí tí wọ́n bá fẹ́ gba apartment tó tún wá jẹ́ ni tó jẹ́ pé present ni èmi mo ná gbogbo owó ẹ̀ tí báyìí rí Baruwa mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀bí mẹ́tàlá mi rè mo yìí máa ṣe báyìí láti kí olóhùn win ní judgement ìgbà tó win ní judgement ó yẹ kí ọ̀gá Baruwa padà sí South West láti lọ take mandate ẹ̀ padà wá sí Abuja ni because South West lọ sóònù president sí but ibi tó sóònù president sí Ogun State kò ṣiṣẹ́ Lagos State kò ṣiṣẹ́ Ondo State kò ṣiṣẹ́ Ọ̀yọ́ State kò ṣiṣẹ́ Ọ̀ṣun State kò ṣiṣẹ́ is only Ekiti State ló ṣiṣẹ́ ó dẹ̀ yẹ kí Baruwa kó lọ sí zone 2 l'Óṣogbo láti lọ make mandate ẹ̀ wá sí headquarter padà ní but àwọn wo ló fẹ́ dìbò is only state chairman state treasurer and 3 other nínú àwọn state officer ló gbọ́dọ̀ dìbò for trustee náà wà there and 2 other either finance either vice lọ́lẹ̀ dìbò ló máa pé 5 UNOS not working on the 5 states ìgbà tí union máa return padà òun ti lọ ṣe kangaroo election lóru tẹ́lifọ̀dì mú fídíò tí Baruwa fi ṣe election jáde the next ó gba Nasarawa lọ tó náà òun lọ ṣe swine bẹ́ẹ̀ ìgbà tó máa sọ pé òun fẹ́ padà wá bí kàǹtìkàǹtì wà ń bí kàǹtìkàǹtì wà ń bí kò ń ṣe MC gbà yẹn because MC ò tí ì ní lọ́kàn wípé òun máa wá sí president ṣẹlẹ̀ rí ọ̀ọ́dẹ́ ní Lagos State o èmi mo pinnu wípé mo fẹ́ wá sí ipò president èmi mo pinnu because mo fẹ́ fi bíìdì kàrí àmì ni tẹ́bá sọ pé ìkọlówó wà ìníkọlówó wà ìgbàkọlówó wà ìrọ̀kọ̀ gbàkàwọ́kọ̀ ìkọ́ tó ní kálukú bá gbìn ló máa padà ká ìkọ́ tó ní kálukú bá gbìn ló máa padà ká ìkọ́ tó fi mú èmi tí mo fi wá sí headquarter mo fẹ́ bíìdì kàrí àmì ni jẹ́ pé tó bá ń sọ sórí in union ọmọ àmà sọ pé MC náà in president national union
kò dẹ̀ sí nǹkan tó máa fẹ́ ṣe ní national union ní ọ̀la wọ́n yìí máa carry me along ìbá darúgbó kí n máa fi ọ̀pá rìn wọ́n máa carry me along ìkọ́ tí mo fi wá sí bí yìí nìyẹn. now ìgbà tí mo wá rí pé president yìí wù mí wọ́n ti dá gbogbo union padà ní gbogbo state wọ́n ti pé 5 no wọ́n ti pé 4 ó kù ó lé Ọ̀yọ́ àní Ọ̀ṣun mo lè jáde gbogbo station àmà yẹn everybody and ẹ̀ lọ́fẹ́ lè ṣọ̀ wọ́n pe ọ̀gá Baruwa ń gbà yẹn ni pé fọ́ọ̀mù wọ anybody tó bá fẹ́ ra fọ́ọ̀mù mo lè sanwó fọ́ọ̀mù mo ra fọ́ọ̀mù ó wà lọ́wọ́ mi and ẹ̀ lọ sọ́ṣogbo and ẹ̀ selection mo lè emerge as a president ọ̀gá Baruwa ọ̀gá àgbẹ̀dẹ all emerge as a vice southwest five ọ̀gá Jango all emerge as a national trustee and the selection mo dey wọlé gbogbo òwe kóòtù tó náà ń gbé kiri from day one my name orúkọ mi ò sí ńbẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ wọn ẹni kọ́ gbé orúkọ mi ò sí ńbẹ̀ orúkọ mi ò sí inú ẹ̀ rárá I no part of the court mo ò sí inú kóòtù yẹn mo ò sí inú ẹ̀ rárá ẹ ti understand me see now à ń bẹ̀rẹ̀ àníyàn wa lọ because mo ṣe wà yìí MC ayé àtijọ́ ó yàtọ̀ sí MC sin because in Nigeria fẹ́ peace I have name lọ́wọ́ yìí mo ti lórúkọ mo ò lè kó boys tó bá ń fẹ́ boys sí big battalion boys MC ni MC ni káfí Nigeria dẹ̀ ká travel lọ sí abroad MC ni but onílù kò ní fẹ́ kí ìlú tú mo lè máa sọ yín pé mò ń káwé èèyàn máa fi jà kiri ọlọ́run ò ní jẹ́ kí n rí irú ẹ̀ mọ́ now mo lè imagine as a president mo wà bí à ń bẹ̀rẹ̀ àníyàn lọ gbogbo all the states tó jẹ́ state chairman ní all the 36 èmi ni under mi lọ wà tó ń bá mi ṣe but I don't have anybody kò ní state chairman kankan gbogbo state chairman gbogbo wọn bọ̀ bí lọ́la ẹ máa rí gbogbo wọn ẹ ti understand me sí ṣó ti yẹ yìí sí gbogbo all the 36 states under mi lọ wà mo ẹ̀ṣẹ̀ ṣe tọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí káàkiri ni mo bá ọ̀gá Baruwa ní anything tọ́ba Baruwa tó bá mọ̀ yìí pé òun ní anything is no me tọ́ba win ní case kò ń ṣe MC lọ win ní case kọ̀ọ̀kan fún mo ò sínú kéèsì wọn kọ́lọ̀ wo orúkọ kọ́lọ̀ wo inú kò sórúkọ mi bẹ́ẹ̀ mo dẹ̀ yìí máa ó dẹ̀ di àná mo ti kó bí mo yìí wà ní headquarter níjọ́ Thursday last week Thursday mo yìí wà ń bí mo kó bí ní headquarter ní nǹkan bí 8 ní flight mi nítorí sálà mo dẹ̀ gbé Èkó lọ ó dẹ̀ dijọ́ Monday ọ̀nà débí pẹ̀lú àwọn jàǹdùkú ọba gbogbo ọ́fíìsì jẹ́ ọkọ̀ òkọ́ gbogbo ẹ̀ gbogbo ọ̀bọ̀ ìsìn bẹ̀rẹ̀ sí pé mi ní ọkọ̀ gbáka ọkọ̀ mo ní mi ò ní ìdìbò ìsìn o because Abuja union ọ̀n ṣe jàgídíjàgan mọ́ a lè kó àwọn boys ká ní afẹ́ lọ àtáàkì wọn téèyàn bá kú kọ́ gbogbo tí ó wọ̀lú ti mọ̀ yí pé àwọn ló wá síbí ok ìwọ tó náà fẹ́ wá síbí as a president tó yẹ kẹ́ máa tú TV tó yẹ kẹ́ máa gbé aago kẹ́kó aago kẹ́kó laptop kẹ́gbé fridge kẹ́kówó ẹgbówó tówó ẹgbẹ́ ní ọ́fíìsì HOD ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ kìíní printer tó fi print gbogbo ẹ̀ ẹ̀kọ́ ògbẹ̀ kìíní kámẹ́rà àwọn ọmọlọ́mọ tó ń lò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ẹ̀kọ́ laptop ẹ̀bá gbogbo ọ́fíìsì jẹ́ kẹ́ni tó fẹ́ wá sí headquarter tó ní pé ìwọ òun ìní court ló tún ba ìkọ́ nù bí tó fẹ́ dé sí jẹ́ ẹ tún gbé pumping machine ẹ tún yọ battery generator ẹ gbé èmi ò dẹ̀ lè create inú sáàsì mọ́ mo ti ju gbogbo yẹn lọ Ọlọ́run ti bàṣírí mi àwọn agbófinró ti ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe because wo lè wá àtàkì èèyàn a lè jà l'Abuja eré òtún ní wáyé mọ́ ìsọ pé boys ó yẹ kó boys kìnní kan wá ọkọ̀ gbáka ọkọ̀
mo ṣe sọ yé pé kí n wá explain fún gbogbo the whole world bọ́rọ̀ ṣì jẹ́ èmi yìí man as a president ni ọdìgbòyàn mi ni state chairman Ogun State wà bẹ́ẹ̀ state chairman Ọ̀ṣun ó wà bẹ́ẹ̀ state chairman Ondo ó wà bẹ́ẹ̀ state chairman Èkìtì ó wà bẹ́ẹ̀ ẹni tó padà emerge as a state chairman Èkó because èmi yìí ní state chairman gbà tí mo lọ emerge as a president òun ni treasurer mi gbà yẹn òun náà wà bẹ́ẹ̀ ìgbà tó dẹ̀ sọ àyìn wọlé mo dẹ̀ ìrànyàn láti Abuja wípé kọ́ lọ sọ àyìn àwọn náà ní Lagos State lọ́ fi sọ àyìn àwọn náà ló fi emerge as a state chairman Lagos State ẹ béèrè lọ́wọ́ wọn ta ló rànyàn wá tó wá ṣe sọ àyìn fún wọn ọ́fíìsì ta ló wà ọ́fíìsì National Union ló wà ẹ wá múra ẹ̀ ń jó ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti lé MC kúò ní Abuja Baruwa ti take over ẹ̀yin tẹ wish mi ní good ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ̀yin tẹ wish mi ní luck ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi di whole world tó ń pè mí kò síbi tó ti pè mí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan mo dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ba tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn òjòyè tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin citizen Nàìjíríà tẹ́ ń pè mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìjọba tẹ́ ń pè mí fún fẹ̀tẹ̀ ní sí mi ọlọ́wọ́n obìnrin àti all the state chairman tó pè mí pé ọ̀gá ṣé káwọn máa bọ̀ ní tí mo dẹ̀ sọ fún yín pé ẹ̀dí state yìí mú mo fẹ́ wà l'Abuja a máa yanjú ẹ̀ ọ́fíìsì ọ̀hún la wà padà yìí o ẹ ti understand sí ọ́fíìsì ọ̀hún la wà padà yìí ẹ ti understand sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ni ẹ̀yin tẹ́ ẹ̀ kí mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ jó ẹ̀nà ti lẹ́mísì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ wish mi ní good kí inú yín dùn pé MC kò ní ṣubú mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́wọ́ ọbẹ̀ nínú màdàbá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Èkó Nàìjíríà kò ní dáhùn Lagos State tèmi náà ti wá kò ní dàrú gbogbo state tó ní kálukú wà náà kò ní dàrú Nàìjíríà a máa rí ìdùnnú Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ń bẹ ìkọ́kọ́ ò ní ṣe bàbá wa ìkọ́kọ́ ò ní ṣe wọ́n fún wa bàbá wa máa live long life lágbọ́dọ̀ lọ ṣí àlá ṣóyè yìí sì bọ̀ gbogbo ẹ̀yàn ta fà sókè bẹ́ẹ̀ yìí tó borí bẹ́ẹ̀ yóò rí Ọlọ́run ọbẹ̀ Elédùmarè rí Ọlọ́run ọbẹ̀ Elédùmarè dẹ̀ wà Ọlọ́run bá ń wo gbogbo wa ẹ ti understand Ọlọ́run ọba ibi tẹ́yọ̀ bá máa délé ayé adébẹ̀ ẹ believe me ọmọ akínní ní Akínsọ́yà ní mí Akínsọ́yà is my name ọmọ akínní ní tí ò gbọdọ̀ ṣojú mo ti ń bá láì fún mi bọ̀ láti kẹ́ àìmọye ogun oríṣiríṣi tàbí face tọ́lọ́wọ́n ọbẹ̀ Elédùmarè dẹ́ ìṣọwà débì because mo ní wùsì báàdì fún wọn ìwọ tó ń wò mí yẹn mo ní wùsì báàdì fún ẹ please má wùsì báàdì fún mi kò rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ìwọ tó ń wò mí ni mo sọ má wish báàdì fún mi rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ o ti understand sí à ń fẹ́ kí Nàìjíríà dá ni ẹ má jẹ́ ká jẹ́ kí Nàìjíríà bàjẹ́ ó dẹ̀ lè bàjẹ́ kò lè bàjẹ́ lágbọ̀rọ̀ lọ ẹ̀yin tó bá tẹ bá fẹ́ bàjẹ́ lọ́ máa fi yín rúbọ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà tó pè mí lóríṣiríṣi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àfáà tó yẹ pé ẹ̀ ń ṣàdúrà fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ tẹ pè mí náà tẹ́ ń ṣàdúrà fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin abiyamọ fọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe pẹ̀lú mi mo yìí lọ́dọ̀ màmá mi kan ní Èbúté Mẹ́ta abiyamọ gidi níjọ́ ọdún mo yìí lọ́dọ̀ màmá mi kan ní Èbúté Mẹ́ta màmá àgbáyé adalẹ́ lágbọ̀rọ̀ ló ń ṣe àlà ẹ̀ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ peace ti reign kò sí wàhálà headquarter ni mo wà yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo lórí gbogbo yín Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ò ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ ẹ ní fi ọwọ́ yín ẹ ní fi gbé àwọn ọmọ sí àwọn ọmọ yín á jẹyàn lójú ẹ̀mí yín gbogbo ibi táwọn ọmọ yín bá wà á bójú rere Ọlọ́run ọba pàdé lágbọ́rọ̀ lọ gbogbo ẹni tó bá sọ pé ó kù bí táwọn ọmọ yín tẹ bí jẹ́pẹ̀ ìlú oyún wọn fún oṣù mẹ́sàn-án ẹ mọ bẹ ṣe ránjú kẹ tó bí wọn gbogbo ẹni tó bá lókun bí táwọn ọmọ yín máa gbà á jẹun lé àná ṣọwọ́ lójú òní gbogbo ẹni tẹ bá wù sí mi ní good luck Ọlọ́run á wù sí yín good luck gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ wù sí mi bad náà ẹ̀san tó tọ́ sí yín lọ́dọ̀ Ọlọ́run á fún yín thank you very much God bless you all God bless you Nigeria God bless you the whole world gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní the whole world mo kí yín pé ṣé gan
ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ gbogbo ẹ̀yin abroad, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo dúpẹ́ bẹ̀ yẹn dúró tì mí, mo dúpẹ́ bẹ̀ yẹn pè mí lóru lọ́sàn-án lẹ́ni time, mo dúpẹ́ gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró pé ọ ṣé gan, ọ ṣe láti make peace tó dẹ̀ jẹ́ pé peace yẹn rè. Mo dúpẹ́ gan gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Iṣẹ́ yín kò ní dókun mọ́ yín lọ́wọ́, Ọlọ́run á fi ṣọ́ ẹ̀. Àbí látòrí cobra tó fi dóore gbogbo yín máa níbò gíga lágbọ́rọ̀ lọ. Thank you very much. God bless you. God with you. Thank you. They wound 3 people. Then we saw Alaye with gun, run with gun and machete. So Alaye is one who machete that man from here. So it's unfortunate that we have took that man, we have taken that man to court. Yes. We are here today. Yes. We can see that we don't hold anything like bucklers. Yes. John, we don't need this. Yes. Because we are critical trade unionists. Yes. We are coming here to resume to the office. Yes. It's almost 2 years. We have been went to the court. We take them to appeal court. We take them to the lower court. We won them in lower court. They take us to appeal court. We won them again. Then we now go after almost a year that we won appeal court. They don't respect the law. They say that they are above the law. I wish I know nobody above the law. Then we now went back again to the another court again to interpretation of this judgment for us. That's because we got judgment. People are adamant to vacate the office, and we don't want to take law by hand. But you know what this means in trade unionists. We maintain the peace. They wound 3 people. Then we saw Alaye with gun, run with gun and machete. So Alaye is one who machete that man from here. So it's unfortunate that we have took that man, we have taken that man to court. We have taken that man to hospital. So that's only resistance that we have today. That's challenge we have today. But there's a room for reconciliation. In any crisis, in anything like this, they will do that. The office is ready. We open door for everybody for reconciliation. We are not a troublemaker. Since almost 2 years plus, we don't do anything. But we see that why somebody say we're above the law. So they don't above the law. That's why we came here today.